And then fún ní last warning, mufti wo tí ń bú ọba anyhow àti gbogbo ẹ̀yin yòókù àmọ́ yín o àfi ilé kóòtù ọlọ́run ọba lọ́wọ́, ọlọ́run ọba yóò mú yín. Àtàwọn tí wọn mọ̀ ń pa bí gbogbo kan ṣe ń bọ̀ nínú ìlú wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí wọn mọ̀ bá ṣe ń yan ìmáàmù wa, gbogbo kálùkù wa ń dá sí láti jẹ́ wípé kí wàhálà ó ṣẹlẹ̀ nínú ìlú wa. Gbogbo ọ̀rọ̀ tí ò yẹ kí wọ́n máa sọ sí kábíyèsí wa wọ́n wá ń sọ láti fi dá wàhálà alẹ́. Gbogbo ẹni tó bá ti jẹ́ ọba ní gbogbo ilẹ̀ Yorùbá inú ní àṣẹ láti yan ìmáàmù ìlú rẹ̀. Àwọn ìwé sì wà tó fi rinlẹ̀ wípé ìmáàmù fọwọ́ sí, wọ́n wé láwà ní láàfin, ó sì tọwọ́ bọ̀wé láti tẹ̀lé gbogbo ìlànà tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ gbọ́dọ̀ tẹ̀lé, ó gbà láti tẹ̀lé. Ẹ̀yin tẹ́ ń bú ọba ìlú yín ẹ máa lọ bú, àmọ́ bá tiwa tẹ́ ń bú eléyìí fi hàn pé ẹ kì í sọ ọmọ ìlú ní, torí ọmọ ìlú ò ní máa bú ọba. Ẹni tó bá dẹ̀ bú ọba bí èpo bú bàbá rẹ̀ ni. Àwọn ará ilé Ayélára ni wọ́n sọ wípé Imam Toliat Yunus kìí sí ọmọ ilé àwọn. Ó kálùkù wá ń lọ sí social media láti sọ nǹkan tí ojú wọn ò lò, wọ́n sì fi ń da ìlú rú, wọ́n fi ń dá wàhálà sílẹ̀, wọ́n fẹ́ dájà sílẹ̀ láàrin àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ lè tí ò sí tẹ́lẹ̀, tí wọ́n tún wá ń fi ń sọ̀rọ̀ àlfàṣà sí ọba wa aláyélúwà ọba Gandhi Afọlábí Ọláoyè Òrùmọgẹ́gẹ́ kẹta, lẹ́ni tí ò mọ̀ nípa bí gbogbo ọ̀rọ̀ ṣe wáyé, wọ́n wá ń sọ̀rọ̀ sí wọn. Kábíyèsí adépẹ́láyé lórí o tí bá tẹ̀pẹ́lẹ́sẹ̀. Eléyìí náà láwá fi ń pe gbogbo òtúmùwà láti ṣe ìwádìí fínífíní ká tó máa gbé nǹkan kan jáde lórí social media. Nídìí eléyìí wọ́n ṣe tuntun wípé ọba ló mójútó mọ́ṣáláṣí ìlú. Àwọn eléyìí náà ni àwọn kan tí ó jẹyọ nínú ìwé tí a kà sílẹ̀. Ọba ló ní mọ́ṣáláṣí ńlá ti ìlú Ògbómọ̀ṣọ́ tó jẹ́ ààyè ìtàn. Ìlú ìtàn ní Ògbómọ̀ṣọ́, ààyè ìtàn sí ní mọ́ṣáláṣí ńlá ti Ọ̀gbàgbó tó ń ṣe mọ́ṣáláṣí aládàáni, kò ń ṣe mọ́ṣáláṣí aládàáni tẹ́nìkan lè dáni. Ọba ìlú ló ní. Àwọn ìwé sì wà, ẹ̀rí wà láti fi gbé eléyìí lẹ́sẹ̀. Ọba náà ló wá yan Imam gẹ́gẹ́ bí wọ́n ti yan Imam Toliat Yunus Olúṣínà. Àwọn ìwé sì wà tó fi rinlẹ̀ wípé ìmáàmù fọwọ́ sí, wọ́n wé láwà ní láàfin, ó sì tọwọ́ bọ̀wé láti tẹ̀lé gbogbo ìlànà tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ gbọ́dọ̀ tẹ̀lé, ó gbà láti tẹ̀lé. Ó sì gbà láti má gbó ààfin ọba lẹ́nu kó tó di pé wọ́n gbà tó wọ́n jẹ ìmáàmù. A dúpẹ́ lọ́wọ́ gbogbo alápapọ̀ fún ìfarabalẹ̀ wa láti tẹ́tí gbọ́ gbogbo àwọn awuyewuye tá à ń sọ ní àti àárọ̀ wípé ọba Gandhi, His Imperial Majesty Afọlábí Ọláoyè Òrùmọgẹ́ kẹta, wọ́n wá kábíyèsí, wọ́n wá bá ọ̀rọ̀ yìí lẹ́sẹ̀, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọba wọ́n gbọ́dọ̀ ṣe ojúṣe wọn láyè tí wọ́n wà, kí ẹ lọ fún ọba wa ní ẹ̀mí gígùn àti àlàáfíà. Kékeré tí a tún fẹ́ fi kún tí wọ́n tún ń sọ iná ní wípé ọba ò lẹ́tọ̀ọ́ láti máa yan imam torí pé Christian ọba kì í yàn fún àwọn ìjọ tiwọn. Ẹ̀sìn Islam ní ìlú Ògbómọ̀ṣọ́ àti gbogbo àgbáyé ó ní ìbáṣe pẹ̀lú ààfin ọba, ó ní ìbáṣe pẹ̀lú ìlú. Inú fi jẹ́ wípé gbogbo ètò Islam ó ní ṣẹ́ẹ̀ṣe pẹ̀lú ààfin ọba. Tó gbogbo abọ́wá gbogbo mọ́sálásí tí ń bẹ ní gbogbo àgbáyé
a rí wípé ọba ó ní nǹkan ṣe pẹ̀lú mọ́sálásí. Bàbá wo Ìbàdàn, bàbá wo Ìlọrin, bàbá wo Ọ̀yọ́, kódà ní Ọ̀yọ́ ń bì nítorí pé wọn ò tí ì ní ọba iná ni wọn ò ti fi ní ìmáàmù láti gbà tí ìmáàmù wọn ti papòdà. So ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ̀tọ́ gbó bá jẹ́ pé ẹlẹ́sìn àbáláyé ìlọba jẹ ọba lásìkò tí a sì fẹ́ yan ìmáàmù, òun náà lọ láṣẹ àti fún wa ní àṣẹ àti yan ìmáàmù. Kìí ṣe pé bàbá tó wà ń bẹ̀ nítorí pọ́ jẹ́ Christian ìní òfin ní àṣẹ àti mọ́dédá sọ̀rọ̀ sílá. Gbogbo ẹni tó bá ti jẹ́ ọba ní gbogbo ilẹ̀ Yorùbá inú ní àṣẹ láti yan ìmáàmù ìlú rẹ̀, torí pé ẹ̀sìn Islam bí gẹ́gẹ́ bí ẹ̀sìn Islam ṣe rí ẹyọ kan náà ni ìrun táǹkì kò yàtọ̀. Ṣùgbọ́n tá a bá wo gbogbo àwọn ẹlẹ́sìn yòókù á rí pé ìlànà ẹ̀sìn tiwọn kò papọ̀ mọ́ra wọn. Kérúbù ọ̀tọ̀ ní báwọn ṣe ń ṣe ìjọsìn tiwọn, bẹ́ẹ̀ ni àwọn Angílíkà, bẹ́ẹ̀ ni àwọn CAC. Ṣùgbọ́n àwọn Mùsùlùmí gbogbo ń tó bá lè jẹ́ ìjọ bákan náà ni làwa ti ń kírun tiwa. Eléyìí iná ní ti ní ìbáṣe pẹ̀lú àṣẹ ọba nísì fi ń jẹ́ àfẹnukò tó jẹ́ wípé a gbà wípé a ní láti yan ẹnìkan tí ó máa jẹ́ aṣíwájú gbogbo àwa Mùsùlùmí, bẹ́ẹ̀ sì ní gbogbo ilẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ ní gbogbo àgbáyé, pé gbogbo ọba tó bá ti wá wà ń bẹ̀ òun náà ni ó máa kọ̀ǹtró mọ́sálásí, torí pé àwọn ọba náà ni wọ́n máa kọ́ mọ́sálásí, àwọn ni wọ́n nílẹ̀ mọ́sálásí gẹ́gẹ́ bí wá ṣe ní tìlú Ògbómọ̀ṣọ́ bí. So ọba ọláṣẹ àti yan imam gẹ́gẹ́ bí wọ́n ṣe yàn bọ̀ látẹ̀yìnwá. So ọba ó sì ní àṣẹ àti lo gbogbo ìròyìn tó bá fẹ́ lò lórí àwa Mùsùlùmí, ọba ní àṣẹ láti ṣe gbogbo nǹkan. So kìí ṣe wípé nígbà tí ọba eléyìí dé bá a bá wo nínú ìtí wọ́n kà fún wa náà á rí pé bàbá wọn Láyọdé kìí ṣe Muslim, bẹ́ẹ̀ ni kìí dẹ̀ ṣe Christian, ẹlẹ́sìn àbáláyé ni bàbá. Àwọn ni wọ́n sì bẹ̀rẹ̀ plantation mọ́sálásí tàwí. So tó bá jẹ́ wípé ẹ̀sìn ni wọ́n fi ṣe, kí ni wọ́n fẹ́ nípa ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn Islam? Ṣùgbọ́n gbò ti jẹ́ wípé gbogbo ilẹ̀ Yorùbá àti gbogbo àgbáyé ọba ó ní ẹ̀tọ́ láti gba àwọn ẹlẹ́sìn Islam láàyè wọ́n sì jọ máa fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́. Iná ni ó fi jẹ́ wípé bàbá náà kórìíra wípé òun èsì ẹlẹ́sìn Islam tó fi ní wọ́n lọ kọ́ mọ́sálásí sí orí ilẹ̀ ọba, ni wọ́n sì ń kọ̀ǹtró mọ́sálásí náà láti gbà náà títí di òní. Pé tó gẹ́gẹ́ bí ẹ̀sìn tí bàbá náà sì gbà láàyè títí tó fi wá dòní, iná wọ́n sì ń ṣe àbójútó ọ̀rọ̀ ẹ̀sìn Islam l'Ógbómọ̀ṣọ́. So Ọlọ́run ò ní bà ìlú Ògbómọ̀ṣọ́ jẹ́. Ìmáàmù tí ó dẹ̀ wà ń bẹ̀ ní ìsìn kìí ṣe ìmáàmù àkọ́kọ́ tí àkọ́kọ́ yàn lásìkò ti wà yìí náà. Ìmáàmù tí ó gbéṣẹ̀ kó tó kú mẹ́ nígbàtí wọ́n fi ìmáàmù jẹ àwa special committee ni wọ́n pè táà sì ṣe jù gbogbo ètò sì lọ wọ́ọ́rọ́wọ́ láì mú wàhálà dání. Àmọ́ eléyìí tó ṣẹlẹ̀ yìí nígbàtí bàbá yìí gbéṣẹ̀ tí wọ́n ní kí wọ́n mú ìmáàmù wá, bàbá ti dàgbà, tí wọ́n ní kí wọ́n mú ìmáàmù wá láti ilé Ayélára, bàbá ti dàgbà, àgbà ti dé sí bàbá. Tàbá wò gan yíyan ìmáàmù nígbà tí wọ́n yan ìmáàmù tọ́líàtì, a rí pé bí ọjọ́ 23 péré ni bàbá lò, torí bàbá ò tipátipá ni bàbá ń fi mọ́ tí lọ. Gbogbo àwọn ilé Ayélára yìí tí wọ́n dẹ̀ ní àwọn fẹ́ dìde láti jẹ́ wípé ẹni yé sọmọ ilé àwọn, wọn ò dákẹ́ nígbà kan. Nígbàtí wọ́n sì ní wọ́n yan tọ́líàtì, ìyẹn náà ni a bẹ̀rẹ̀ wàhálà nínú ìlú tó wá jẹ́ pé social media ni wọ́n wá ń lò tó fi jẹ́ pé gbogbo nǹkan wá ń dàrú. A fẹ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ dàrú. Àtàwọn tí wọ́n mọ̀ ń pa bí gbogbo nǹkan ṣe ń bọ̀ nínú ìlú wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí wọ́n mọ̀ bá ṣe yan ìmáàmù wa
gbogbo kálùkù wá ń dá sí láti jẹ́ wípé kí wàhálà ó ṣẹlẹ̀ nílùú ìlú wa. Gbogbo ọ̀rọ̀ tí ò yẹ kí wọ́n máa sọ sí kábíyèsí wa wọ́n wá ń sọ láti fi dá wàhálà alẹ̀, tó sì jẹ́ wípé àwọn tí wọ́n wà níbí wọ́n pọ́n àwọn ọba ìlú míì lé, wọ́n wá fẹ́ mọ yẹpẹrẹ ọba tiwa. So pẹ̀lú ìdí eléyìí a rọ̀ gbogbo àgbáyé lápapọ̀ láti jẹ́ wípé kí wọ́n máa gbọ́ àwọn tó bá ṣẹlẹ̀ dáadáa kí wọ́n tó máa dá sí. Ọlọ́run kò ní ṣe wá ní àdàlúrú, Ọlọ́run kò sì ní ṣe wá ní àdẹ̀sìrò. Bàbá wa tó wà ń bẹ̀ yìí kó mọ́ bàjẹ́, bàbá wa ọba Gandhi Afọlábí Ọláoyè orúmọ gẹ́gẹ́ kẹta, Ọlọ́run kó bá lọ́rẹ̀ mi wọn. Bàbá wa ń wà very very careful. Tá a bá dẹ̀ wò kò sí ẹni tó lè sọ yí pé ókè ọba wa ibi tó ti sọ̀rọ̀ kan tí ò yẹ ni. So pẹ̀lú ìdílé yìí a fẹ́ kí wọ́n máa fi ẹnu àbùkù kan ọba wa, torí gbogbo ìlú yòókù náà ló ní ọba tiẹ̀. Àwa òun ò dẹ̀ fa àbùkù kan wọ́n, àwa náà ó sì jẹ́ fi àbùkù kan ọba ìlú mi, torí a mọ̀ yí pé nǹkan kan náà ní gbogbo wa. So Ọlọ́run ló yàn wọ́n sípò, a sì máa tẹ̀lé wọn ní. So ọ̀rọ̀ mọ́sálásí gbogbo wa tá wà ń kalẹ̀ yìí, ààrẹ mùsùlùmí ń bẹ ní kalẹ̀, aṣojú mùsùlùmí ń bẹ kalẹ̀, gbogbo wa yìí náà la kọ́ mọ́sálásí, a kọ́ sí Èkó, afọwọ́ ara wa ayan ìmáàmù síbẹ̀, a kọ́ sí Ògbómọ̀ṣọ́ bí wọ́n ti bí wa yìí, afọwọ́ ara wa yan ìmáàmù síbẹ̀. Mọ́sálásí eléyìí mọ́sálásí ti ìlú ni, àwọn ọba ni wọ́n ní, àwọn ọba ni wọ́n ní. Bọ́ba bá sì wà ń bẹ̀, nígbàtí ọba wa tó gbéṣẹ̀ tó wà ń bẹ̀, bí ètò bá fẹ́ dàrú lọ́dọ̀ àwọn Christian wọ́n ń gbé wá sọ́dọ̀ bàbá wa kábíyèsí, wọ́n sì dá sí wọn yanjú ẹ̀ fún wọn. So bí a bá wá ní ọba tí ó bá jẹ́ wípé ó wá jẹ́ Christian, kìí ṣe wípé kó mọ́ lè dá sí ètò bá rú nílùú. So wọ́n bá bàbá wa wọn ò gbè lẹ́yìn ẹnìkan, ìtòsí tọ́ ni wọ́n ń ṣe. Wọ́n yan ìgbìmọ̀ láti wo gbogbo wúlẹ̀wúlẹ̀ tó ṣẹlẹ̀, wọ́n sì gbé àbájáde wọn, wọ́n gbé síwájú wọn. Gbígbé síwájú wọn ìtú àmì gbogbo mùsùlùmí wá sọ iná ni wọ́n ń tẹ̀lé. So eléyìí àrọ̀ gbogbo ẹni tí ó bá dá sórí ọ̀rọ̀ wa kí wọ́n jọ, àfẹ́ ogun àfẹ́ ọ̀tẹ̀, a sì fẹ́ kí wọ́n fi ìlú wọn sílẹ̀ kí wọ́n wá máa dàlú ti wá rú. Ọlọ́run ní dàlú ẹnì kọ̀ọ̀kan wá rú. Àwọn òsì níbí láti dá ètò mùsùlùmí rí o, a síbẹ̀. So àrọ̀ gbogbo wa kí gbogbo wa ká máa gbọ́ àgbáyé, Ọlọ́run ọba yóò bá wa tò sí bá ṣe fẹ́. Àwọn ará ilé Ayélára ni wọ́n sọ wípé Imam Toliat Yunus kìí sí ọmọ ilé àwọn. So pẹ̀lú gbogbo eléyìí òun náà ni à ń gbé yẹ̀wò, Ọlọ́run ọba yóò bá wa tò. Ẹjọ́ wà ní kóòtù, nígbàtà bá gbọ́ àbájáde kóòtù, Ọlọ́run ọba á kọ́ wa mọ̀ sí. Irú tí ń ṣẹlẹ̀ yìí fúnra ara rẹ̀ kò jẹ́ ẹ̀kọ́ fa wuyewuye báyìí tí ó fi ààyè yẹn lẹ̀ wípé èmi o ìbí mi tí wọ́n lórí jù, kódà ń bẹ́nu sẹ̀ríà Islam nínú súnà Nábì Muhammad pé ẹni tí ìbí rẹ̀ bá rújú bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ láti máa síwájú ìrun fún yàn tí ó náà sì mọ̀ bẹ́ẹ̀. So àtúnṣe tí wọ́n ní kọ́ lọ wá òun lọ yẹ kó padà sínú ilé, gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé kalẹ̀ pé lọ sínú ilé yín tí wọ́n takò ọ́ wípé èsì ọmọ ilé àwọn, ó yẹ kó padà sínú ilé òní kó lọ wá àtúnṣe sí ọ̀rọ̀ òun. Tí wọ́n bá wá rí àtúnṣe gẹ́gẹ́ bí bàbá kábíyèsí náà ti sọ pé bẹ́ẹ̀ bá rí àtúnṣe tí wọ́n sì padà mú ọ wáyé pé ìwọ náà ni ìmáàmù àwọn, ìwọ náà sì ni ọmọ inú ilé àwọn, ọmọ bá ètò
máa kírun rẹ̀ lọ ọ̀sẹ́ni tí ó yọ ṣùgbọ́n tó wà fi ṣe bẹ́ẹ̀ ilé ẹjọ́ ní gbà lọ so kò wá ó ní ọ̀wá àtúnṣe sórí ọ̀rọ̀ nítorí yẹ kó ṣe iná ní pé kó padà lọ sínú ilé wọn kí wọ́n lọ ṣe ìpàdé ọlọ́mọ ilé kó sì júwe ara rẹ̀ bó ṣe jẹ́ ọmọ ilé kó júwe ìyá rẹ̀ kó júwe bàbá rẹ̀ ẹ̀tọ́ tó yẹ kó ṣe nínú sẹ̀ríà ìsìlámù nìyẹn àti ilẹ̀ Yorùbá gangan torí pé àwọn àgbàlagbà wọn wà ń jòkó yìí náà bá níta ní bàbá rẹ̀ Yorùbá mọ́ ìdìjà nílẹ̀ Yorùbá wọn ọmọ bàbá rẹ̀ ni yóò sì ní pé bàbá mi nìyí so ẹni báyìí ló bí mi ní ìrúkọ kò lè dìjà so ntọ́ yẹ kí ó ṣe nìyẹn nígbà tí wọ́n láwọn ọmọ òun lọ yẹ kó wá lọ ju ara rẹ̀ yìí pé báyìí ni mo ti jẹ́ nínú ilé. kalẹ̀ adẹ̀ fún ní last warning mufti wo ti ń bú ọba anyhow àti gbogbo ẹ̀yin yòókù àmọ̀ yín o àfi ilé kóòtù ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run ọba yóò mú yín ọlọ́run wọn ọlá ànábì wa Muhammad adúpẹ́ fún bàbá wa kábíyèsí ojú òní tì wọ́n o ọlọ́run wọn kù sùúrù ẹ wò bí wọ́n ṣe ń bú wọn tẹ́lẹ̀ bá dé abú wọn títọ̀ ń bá wọn dé abú wọn wọn ọ̀dẹ̀ sí bẹ́ẹ̀ wọn ò fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà kì í ṣe pé wọn ò gbọ́ àmọ́ onílù ò ní fẹ́ kí ìlú òtú ni gbogbo àtàjókòó yìí à ní fẹ́ kí ìlú òtú torí kéèyàn bá jẹ́ ọmọ ọkọ tọ́jọ́ ọmọ ìlú kò ní máa bú ọba rẹ̀ kò ní máa bú ọba ìlú gbogbo ẹ̀yin tẹ́ ń bú ọba ìlú yín ẹ máa lọ bú àmọ́ bá tiwa tẹ́ ń bú eléyìí fi hàn pé ẹ kì í sọ ọmọ ìlú ní torí ọmọ ìlú ò ní máa bú ọba ẹni tó bá jẹ́ bú ọba bẹ́ẹ̀ kó bú bàbá rẹ̀ ni ọlọ́run ìlú Ògbómọ̀ṣọ́ ò ní dàrú gbogbo àwọn olóyè náà ọlọ́run bá ṣe dáadáa fún wa ọlá subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin.